Mr. Macaroni sọ̀kò ọ̀rọ̀ sáwọn tó ń dètò òbòrú. ètò jàgídíjàgan làwọn kan ní, ètò ìjọ̀gbọ̀n, ètò sùrùtù. wọ́n ń pariwo pé àwọn ní ètò, ṣùgbọ́n níṣe ni wọ́n ń halẹ̀ máwọn míì. wọ́n ń dúnkòokò mọ́ olùdìbò bíi tiwọn. kí ló dé? ṣe bẹ́ẹ̀ ni ó dá yín lójú pé ẹ máa dìbò ẹ máa wọlé ni. kí ló dé tẹ́ ò jẹ́ kí kálukú dìbò ẹ̀ tẹ́ ń dí wọn lọ́nà? ẹ jẹ́ kí wọ́n dìbò wọn nà ó. ẹ sáà lẹ́gbẹ́ yín ló ní sùrọ́ṣọ̀ ni. kí lẹ́ ń dáyà fún àwọn olùdìbò sí? àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní gbajúgbajà adẹ́rìn-pòṣónú tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni Débò Adédayọ̀ táwọn èèyàn mọ̀ sí Mr. Macaroni fi bẹ̀rẹ̀ fídíò kan tó jù sórí ìkànnì Instagram rẹ̀ lọ́sàn-án ọjọ́ ìdìbò gbogbogbò, ìyẹn ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 25 oṣù kejì yìí. nínú fídíò náà, ọkùnrin tí kìí fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ yìí kóró ojú sí báwọn olóṣèlú kan ṣe ń lo àwọn jàǹdùkú láti dúnkookò máwọn tí kìí ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú wọn lásìkò ìdìbò ọjọ́ náà. bó tiẹ̀ jẹ́ pé lówelówe làálùlù àgídìgbò ni Débò fọ̀rọ̀ náà ṣe, kò dárúkọ ẹgbẹ́ òṣèlú kan pàtó, bẹ́ẹ̀ ni kò sọ ìlú tàbí ìpínlẹ̀ tí àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. síbẹ̀ ó fi àwọn olóṣèlú tí wọ́n ń fọ́nu pé àwọn làwọn máa borí àtàwọn tí wọ́n ń pẹ̀gọ́ ẹgbẹ́ òṣèlú míì gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí kò rẹ́sẹ̀ walẹ̀, tí wọ́n ń sọ pé àwọn alátakò àwọn kò ní ètò, wọn ò sì ní ìpìlẹ̀, èyí tí wọ́n pè ní sùrọ́ṣọ̀ lédè olóyìnbó. ó fi wọ́n ṣẹ̀fẹ̀. ó ní tó bá jẹ́ pé ó dá wọn lójú lóòótọ́ pé ayé gba tiwọn bí wọ́n ti ń wí ni, kò sídìí láti lọ máa dá àwọn èèyàn lọ́wọ́ kọ́ láti dìbò, tàbí tí wọ́n ń halẹ̀ máwọn olùdìbò tí wọ́n sì ń dúnkookò mọ́ wọn. ó fi kún ọ̀rọ̀ ẹ̀ pé èmi ní tèmi ṣá o, mo ti dìbò. ó sì fi yíǹkì tí wọ́n tọ́ sórí ìka rẹ̀ gẹ́gẹ́ bí àmì pé ó ti dìbò hàn. mo sì wà ní ibùdó ìdìbò mi, à ń dúró láti gbèjà ìbò wa, a máa wà níbí. àwọn ọ̀dọ́ ti kún ibí yìí bìbà, ẹ jẹ́ kí kálukú dìbò kẹ. ọ̀rọ̀ yìí kì í sáà ṣèjà, kì í ṣogun náà o. àwọn èèyàn kan ti jáde pé àwọn fẹ́ wá sílùú, ẹ fi wọ́n sílẹ̀. ẹ jẹ́ káwọn ọmọ Nàìjíríà pinnu bóyá wọ́n fẹ́ wọn nípò tàbí wọn ò fẹ́ wọn nípò. ẹ má kí agídí bọ̀ ọ́, ìyẹn ló pọ́n yín lé, ìyẹn ló bu ìkún yín. ẹnikẹ́ni tó bá sì jáwé olúborí, gbogbo wa máa rí i pé nítòdodo ẹni ayé ń fẹ́ ni, kò ní í sí wàhálà kan bẹ̀. bákan náà ni Mr. Macaroni tún bá àwọn ọlọ́pàá àtàwọn agbófinró sọ̀rọ̀. ó ní ojúṣe wọn ni láti dáàbò bo ètò ìjọba àwa ara wa yìí o. ó ní kò yẹ kí wọ́n gba àwọn màdàrú láàyè, kò sì yẹ kí wọ́n figbá kan bọ̀kan nínú. ó ní kí gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò àtàwọn agbófinró rí i dájú pé wọ́n dáàbò bo ìlú, wọ́n dáàbò bo dúkìá, wọ́n sì dáàbò bo àwọn olùdìbò kí orílẹ̀-èdè yìí lè ní ìlọsíwájú. We're going to defend our votes. We will defend
defend our votes. Others say they want and Nigeria is painful for years. And Nigeria is painful for years. Allow the democracy now. Allow the people vote. This is not be war now. You're not supposed to be war. You're supposed to fight. If there are some people that have come out and said they want to serve the people of Nigeria, leave the decision to Nigerians. Leave the decision to the people of Nigeria. Let them come out, peacefully cast their votes. That gives us a system of honor, a system of integrity. And anybody will call you will just say, this person clear everywhere. Because the people like that, but it has to be fair and fair. If not, then when the results come out, we know how they take one out now. You understand? We know how they take one out. But if you know you're truthful to yourself, you know that the people love you, you have the love of the people at heart, leave them peacefully, let them vote. You understand? Let all of us vote when we see who the people want. Let the will of the people prevail. So when nobody called, when they say they want to intimidate anybody, when nobody calls say they want to intimidate, it is highly unacceptable. It is highly irresponsible. And Nigerians and their members have decided to come out and vote, and there are some people going up and down, snatching ballot boxes. I never tire now. For how many years now? Now, still like this and I want it more. And I never tire. And I'm supposed to rest now. Give it a rest now. Give it a rest. Let the people vote peacefully. Not be fights. Not be war. Let the people vote peacefully. And I said to you, they're not going to vote. They come out finish now. They chase them with gun, chase them with cutlass, chase them with... Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.